ẹni tó ń ṣọjọ́ bí lónìí o ẹni wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ káàkiri ẹni wá ní ẹni tó ń ṣọjọ́ bí lónìí ẹni wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ káàkiri ẹni wá ní Dr. Muhammed Taiwo mi Hasan ẹni wá ní Dr. Hasan ń ṣọjọ́ bí ẹni wá ní ẹni wá ní Baba Abdul Fatai Baba Abdul Hakim ẹni wá ní Baba Memuna ń ṣọjọ́ bí ẹni wá ní ẹni wá ní Ìkàrí àkókò onílàmẹjọdọ ẹni wá ní Canada ló gbé pawẹ́ yẹ ẹni wá ní ẹni wá ní ẹni tó ń ṣọjọ́ bí lẹ́ni o ẹni wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ káàkiri ẹni wá ní ṣẹ́rẹ́ ni tó ń ṣọjọ́ bí ó yẹ káàkiri torí àtàtà ní wàláyé ẹni rẹ ní. Dr. Muhammed tí ń jẹ́ Taiwo mi Hasan Baba Abdul Fatai Baba Abdul Hakim Baba Memuna mi sórí má sọ̀rọ̀ jù tó bá rí wọn réyàn ni sórí èèyàn jèèyàn tó bá rí wọn fọ̀rọ̀ lẹ́ni ó ṣọjọ́ bí ló jẹ́ kí súre o pọ́dọ̀ ọdún ṣálárọ̀ mòdì rógbó sáré pápápá lòún ṣe nílé àárọ̀ oníbùrín báwọn jíjó ẹ̀sìn porogodo ayé onílùlù fẹjọ́ ẹni tó ṣọjọ́ bí òun àṣẹrẹ ẹni tó ṣọjọ́ bí ó yẹ káàkiri ṣẹrẹ àtàtà ní wàláyé ẹni rẹ ní. Dr. Muhammed tí ń jẹ́ Taiwo mi Hasan Baba Abdul Fatai Baba Abdul Hakim Baba Memuna mi sórí má sọ̀rọ̀ jù tó bá rí wọn réyàn ni ọmọ èèyàn jèèyàn tó bá rí wọn fọ̀rọ̀ lẹ́ni wọ́n ṣọjọ́ bí ló jẹ́ kí súre o pọ́dọ̀ ọdún ṣálárọ̀ mòbí rórógbó sórí pápápá lòún ṣe nílé àárọ̀ oníbùrí báwọn jíjó ẹ̀sìn porogodo ayé onílùlù fẹjọ́ bàmí lẹ́nu jọ bí eléjì rẹ mi ọba ọmọ ọbẹ̀ kìsì bẹ́kẹ́sẹ́ ọbẹ̀ sílẹ̀ aláàkísà sanwó-dé oníbàṣọ wíníwíní lójú orogún bá mi èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ o ṣẹ́rí táyé lòlú ló kọ́kọ́ táyé o nígbà tó rí páyé dùtàn ló pa Kẹ́hìndé wáyé o àṣà Kẹ́hìndé tún lé wá padà sórí wọn lé igá àjù orin lọ́wọ́ Sọ̀díkì àmọ́ tún ti ṣe o. ọ̀rẹ́ igá àjù orin lọ́wọ́ Sọ̀díkì wọ́n tún gbórin dé o.